Yeah. Mo wà ní bank nsìn, mo wà ní bank bẹ́ẹ̀. Mo fẹ́ check account yẹn bẹ́ẹ̀. Yes. Mo serious mo wà ní bank. Mo fẹ́ wo in fact mo mú àwọn ike wọ̀nyẹn lọ́wọ́ nsìn. Ike mélòó lẹ pè náà? Oh really? Ṣé gbogbo ike yẹn pátápátá? Okay, ó wà lọ́wọ́ mi, mo ń wò wọ́n sìn. That is 1, 2, 3. Hold on. Ti capital one ńkọ́? Ti capital one náà pẹ̀lú. Okay. Credit union ńkọ́? BOA, okay. Okay. Ẹ jẹ́ kí mi kọ́kọ́ wo ń bọ̀ nsìn. Àkọsí bẹ̀rù mi ò bẹ̀rù náà, èwo ni bẹ̀rù. But nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe mọ̀ yí pé nígbà tí bàbá àgbà tó kó àwọn owó yẹn, mo kó owó yẹn sí àwọn New Generation Bank. Bẹ́ẹ̀ ní Naija náà New Generation Bank ni mo kó owó yẹn sí. Ìgbà tí mo dẹ̀ kó owó yẹn mo kó kalẹ̀ síbẹ̀ yẹn. But bank manager yẹn kàn ṣe mọ̀ ó ń wá kéèyàn yọ nǹkan kan lẹ̀ kó ṣe nǹkan kan bákan. Mi ò mọ̀ pé bó ṣe máa jẹ́ nìyẹn. Àwa kàn ń kó owó yẹn jọ nítorí election ni ṣe mọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn náà mi ò mọ̀. But gbogbo eléyìí tí mo ti jù sápá tí mo ti jù sí àwọn kinní wọ̀nyí òun ló ń kó gbogbo rọ́bì tó ń kó kinní sílẹ̀. But tó bá délé eléyìí tí n bá ti rí gbà ń bíbá yẹn sìn, tí n bá ti rí gbà tí n bá ti kó sọ̀rọ̀ mi yẹn sìn, àmọ́ bá ṣe máa ṣe. Yeah. Okay, màá dẹ̀ máa bá ẹ sọ̀rọ̀ jẹ́ kí n tètè parí iṣẹ́ yìí ó yẹ kí n parí iṣẹ́ yìí. Then má gbàgbé pé ṣé o mọ̀ pé àwọn owó tó ìtàgbé pamọ́ yẹn ó ti gbàgbé ni náà ilé ìta kó sínú reservoir gbàgbé kó kan sínú reservoir. Then ní new site ní òjòkó rẹ̀ mọ̀ ọ̀rọ̀ ìrántí òjòkó. Then ṣé o mọ̀ pé mímọ̀ ìtàbí ní Àbújá ohun tá a kọ́ àwọn kankan ṣe ọmọ orúkọ bẹ́ẹ̀ yẹn àwọn owó tá a ti dì pamọ́ because wọ́n sọ pé just 3 bóyá February ní gbogbo kìíní yẹn tó máa flux up o àbí okay ṣe December náà máa bẹ̀rẹ̀ sí náwó tuntun ká wá bá ṣe máa ṣòwò yìí o omi ni ẹ̀ kí ni ká ṣe ń sìn okay má worry jẹ́ kí n parí ìtọ̀dọ̀ mi màá dẹ̀ máa kàn sí ẹ yeah drop call because má bá ẹ sọ̀rọ̀ ṣá then kó pe bàbá àgbà o kó yẹ ẹ́ sìn pé kó ti gbogbo àwọn ilẹ̀kùn yẹn o kó pọ̀ bàbá àgbà o because election náà gbọ́dọ̀ miss ẹ o. Àwọn báǹkì wọ̀nyí gan wàhálà wọn tí wọ́n pọ̀ jà ọ́. Àdó sí báyìí òtútù ti mú jù báyìí àdó sínú hall mi ṣe bẹ́ẹ̀ yẹn o kò sí mú láti follow Naija máa follow Naija because owó yìí ò gbọdọ̀ lọ 1, 2, 3, 4, 5, 6 l'Abuja nìkan l'Èkó 6, 7, 9 places Abuja ibi 6 Èkó ibi 9 ta kó àwọn owó ìpamọ́ sí. Tó bá tiẹ̀ jẹ́ pé àwọn owó kéékèèké ìbá tiẹ̀ ṣe. Táwọn wèrè tó ń pera wọn ní anti-graft agencies tí wọ́n bá lọ bọ́ọ̀gù ilé wọn yìí àbí kí n má lọ lé ni tó jí n bá lọ lé sí ìtàn bá lọ
fingerprint olúwa ẹ máa wà lára àwọn kọta akẹ́rù wọlé síbẹ̀ yẹn o. Àwọn bàbá láyé wọn gan wọn burú, mo ń sọ fún wọn jọ yẹn pé owó tẹ̀ ń kó pamọ́ yìí ti pọ̀ jù, owó tẹ̀ ń kó pamọ́ yìí ti pọ̀ jù. Ṣebí election kan lẹ́kàn fẹ́ ṣe ọkọ̀wọ́kọ̀ circulation everywhere ó dry, kò sígbà tó ò ní mọ̀. Mi ń sọ fún wọn gbà yẹn, mo ti ń kakú mo yẹ calculate yẹn, mo ti mọ̀ pé ó máa burst ṣáà ni. Kò sí ọ̀gbẹ́ni búbù yìí tó bá ti wá bẹ́ẹ̀ yẹn 83 náà ó ṣe the same thing náà. Mi sọ fún wọn gbà yẹn pé bàbá yìí kí ni màá ṣe báyìí o. Kò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣe lè sọ pé káwọn trailers kan lọ kán bẹ̀ sí irú owó yìí. Níbo la fẹ́ rú lọ? Ṣé Ghana la fẹ́ rú lọ ni àbí Benin Republic àbí níbo la fẹ́ rú lọ? Àwọn owó tí wọ́n gan ṣe mọ̀ a ní choice o, àmọ́ láti ṣe owó yẹn sí anything tá a bá fẹ́ ṣe sí ni o. Tá a bá ṣe sí náírà, tá a bá ṣe náírà kan ní owó Ghana tó jẹ́ àfọ̀ ẹ̀ la máa fi ṣe ká fi ṣe. Ìwọ náà tẹ̀ gbé kọ́ náà, kí ló dé? Gbé kọ́ ẹ bọ̀bọ̀ yìí, ó yẹ kó mọ ipá wà lórí ọwọ́, ẹ ti mọ̀ mí before now. Bọ̀ kí ló tún ṣe tó gbé kọ́ látẹ̀ nǹkan bọ̀bọ̀, kí ló dé? Mo lè sọ pé wà á yà mí wọn lè gbọ́ mi, mo ti fi episode ẹ̀kú ń bẹ̀yìn, ariwo wà ń bẹ̀yìn náà, ó yẹ kó ti yí ẹ̀kú ń bẹ̀yìn. Fi tàn ọmọ yín lè jàre, ọ̀rọ̀ ọmọ ló wà nílẹ̀ yìí ni. Àní ká sọ̀rọ̀ gidi. Kí náà bá dé lọ́dọ̀ àwọn senate, kí ni bàbá aláyé bá dé lọ́dọ̀ àwọn senators wọ̀nyí, kí náà sọ pé ó ṣẹlẹ̀? Ṣé ó máa work àbí? Kí ló sọ náà? So wọ́n ti sọ fáwọn senators yẹn sìn pé kìíní bọ̀ ó ti wá jáde ní news again. Ọmọ àlè ní búbù yìí ó jáde ní news pé bóyá ó mọ̀ kan jẹ́ ká ní meeting kíákẹ́. Èmi fúnra mi mo fẹ́ bá bàbá aláyé sọ̀rọ̀. Wọ́n gbúdọ̀ push gan. Ṣẹ́rí àwọn senators wọn rubber stamp ni wọ́n, tó bá push gidi wọ́n máa sọ pé kán postpone owó yẹn time ti deadline tán fún wọn yẹn, tán bá postpone ẹ̀ tó bá ju bẹ́ẹ̀ lọ kò yẹ a máa borí wọn. Nǹkan tí màá sọ nìyẹn, kò sí wàhálà, kò sí nasus. 4:30 p.m. 4:30 bàbá aláyé ò tí ì lè ṣe tán gan yẹn. Time wo suggest time fẹ́mi náà pé time tẹ́mi wà ní bíbá yìí níyan kí ó yàtọ̀ sí tọ̀dọ̀ tiẹ̀. Ọ̀rọ̀ kì í máa ń ká ẹ̀yìn láyà, ó lè jẹ́ pé o lọ gbọ́mọ mọ́jú bẹ́ẹ̀ yẹn. Come on. Ó ti yẹ jù, yeah. 9:30, that's cool. Ọmọ ìpè 9:30 lọ́dọ̀ mi, òru ló máa jẹ́ o. Mo fẹ́ ká make everything ká wá okay. Ibi tí mo count ní tá a kẹ́rù sí ní Abuja ọ̀nà 6 ti Èkó. Mo ń gbọ́ ẹsẹ̀ APC mo fi ń gbọ́ ẹ tí Yorùbá mo ń sọ, wọ́n ṣe wọn gbọ́ nǹkan tí mi ń sọ, gbọ́ ẹnu sọ̀rùn jáde. So ọ̀nà 9 olọ́nà 7 ẹ̀nà 9 ti fẹsọ́ nǹkan ti kíní nǹkan ti kò yí nǹkan 9 even gan ibi tó gbàgbé tí kò yí yẹn gan ibẹ̀ lẹ́rù wájú. Ó rántí ń gbà yẹn ta fi kó ní 1 a.m. to 2 a.m. lóru tí ọmọ àmì kan fẹ́ máa ṣe kíní tí mo gbé bọ́ọ̀sì kan fún. Ó rántí? A máa ṣiṣẹ́ yẹn máa wà pa, a máa wọ̀rí, a máa ṣe yíyà, a máa ṣe yíyà, ó máa wá òkè yíyà. A máa sọ̀rọ̀, ó ṣe jẹ́ kí mi máa jáde kó ní hot. Are you serious? Really? Send the news yẹn sí mi. 50 million, wọn ò lè gbàjú 50 million. So nǹkan tó ń sọ mí sí pé wọ́n
àwọn CBN sọ pé wọn ò ní gbà ká kó more than 50 million wọlé tó bá new account 5 million. Kí ni àwọn bàbá aláyé wá kí ni bàbá aláyé wá ṣe báyìí kí wọ́n fẹ́ ṣe sí àbí kí ṣe a ò lè bó àwọn ẹrù owó wọ̀nyẹn bó bẹ̀rẹ̀ fẹ́ ṣe é mo lẹ́fẹ́ kó sí torí eléyìí tèmi gbà mí báyìí ìfún gan òfin kan ti wà ní Amẹ́ríkà sí pé àti ju owó sọ́dọ̀ yín bẹ̀yẹn gan sí ó máa le gan ó ti affect bí gan o gbogbo owó tèmi gan kó sí mi máa ń fẹ́ ṣe o mi máa ń fẹ́ ṣe àmì tí lè kò sí nǹkan tí mo lè ronú ẹ̀ sí kò sí nǹkan tí mi lè ronú ẹ̀ sí I'm telling you bro bro kò sí nǹkan tí mo lè ronú ẹ̀ sí mo in fact but ó mọ nǹkan jẹ́ ká ṣe báyìí idea kan wá sọpọlọ mi jẹ́ ká ṣe báyìí jẹ́ kí bàbá aláyé ẹ jẹ́ kó lè ask mọ́ wọn tó wà ní house yẹn náà ṣebí rubber stamp ni wọ́n á ṣòfin wọ́n á cross òfin tí CBN ṣe yẹn wọ́n á cross òfin yẹn tá bá cross òfin yẹn òmòrú nǹkan bẹ́ẹ̀ yẹn à á parí election àwa ti máa gbórí wọlé ó gẹ̀tẹ̀ lórí nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ nìyẹn ok kí n drop kó pe bàbá àlàyé bóyá kàn gba bẹ́ẹ̀ lọ síbẹ̀ yẹn bọ́ àǹkan wá sọpọlọ mi ṣó máa pé àwọn àjọ máa jẹ́ ni àwọn nǹkan wọ̀nyí àwa náà máa bù fún wọn bẹ̀ owó yẹn ti pọ̀ ju nǹkan tá a kan lè sọ pé kí ni yes á bù fún wọn bẹ̀ jàre alright pé bàbá àlàyé kó jẹ́ mọ́ bóyá ń lọ màá tún máa brainstorm bóyá máa lọ ó ṣe alright talk to you soon bro. ní ká ṣe báyìí pé kán sì pè wọ́n náà àwọn senate yẹn wọ́n á pass law yẹn wọ́n mọ̀ pé nǹkan wọ́n á fast yẹn wọ́n á fast track ẹ̀ because a ò ní rí owó tá a ti kó pamọ́ yìí ìbò ti máa àti rí owó iná fún election tá a kó pamọ́ fún wọ́n fẹ́ bàjẹ́ èmi fi something àbí kí lórúkọ ẹ̀ gómìnà CBN yẹn wàá jẹyà mo promise ẹ wàá jẹ baba ńlá yà jẹ́ ká parí jẹ́ ká sì máa fà á lọ náà. Hi baby, báwo ni Nancy? How are you? Ṣé wàá pa? Mo ṣe èdè náà kò tí ì pé bí it's not going to like 2 hours now but mo ṣe délé gan ni. Yeah, apartment mi ní downtown, yeah. Báwo ni? Good. Gift mo ti bẹ́ẹ̀ get mo get bẹ́ẹ̀ Dubai lẹ́ẹ̀kan yẹn. Má worry tó bá rí you love it. Really good, yeah, really good. Yeah, oh my God, my quick one.
tó bá ń bọ̀ jọ bá mi dé African store yẹn bá mi gẹ́ẹ̀tì ẹ̀fọ́ rírò pẹ̀lú padoyan yà mo ní snail yà ẹ kò sí wàhálà iṣẹ́ kan tẹ̀ tó wà fún ẹ o àwọn G7 náà máa wá ní December àwọn senators ẹ bá ṣe ní last year yẹn gbogbo fọ́ọ̀n ni àwọn ladies yẹn tó bá ti dé àsọ̀rọ̀ máa rí nítorí mo máa sáré pe call kan náà fẹ́ nítorí àwọn nǹkan tó mo sáré wá ṣe I have to get back very soon mama expect ẹ ṣá má pẹ́jọ ó ṣe take care yeah ìyẹn ti lọ bẹ́ẹ̀ let me quickly call this woman the two kán lè mọ̀ kí ni gbogbo test ẹ̀. Yeah, hello madam. Yeah, mo ti wọlé. Lọ́pẹ́ náà, ọdún mo sáré yà ìgbà mo land ní airport, mo sáré yà lọ́dọ̀ àwọn èèyàn mi kan so mo ṣe ń wọlé so mi lè bá yín sọ̀rọ̀ níbẹ̀. Yeah, cool. Yeah. At least inú àwọn senator mẹ́ta pàdé ní Dubai. Brief wọn ilẹ̀kùn mọ́ everybody lọ́wọ́ ni. Àwọn ti Dubai yẹn tẹ̀ sọ pé if I can get, I will make a call tonight too. If I can get like 3 property tó wọ́n máa rà ní US tó bá máa work fún wọn. So nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé mo ti dé. So gbogbo ètò yẹn jẹ́ ká ríra by 10 o'clock lọ́la. Yes, because bí ṣe ti sọ fún yín lórí phone ìbàjẹ́ ti ṣe Zoom yẹn ní Nàìjíríà kí n tó wọlé. G7 that is their team G7. Kò sí nǹkan tó máa pull kò sí bill tó máa pull ní sitting ní Senate kó má fly ọ̀rọ̀ owó ni àwọn náà wà involved náà àwọn náà ní raw cash lé ẹ̀wọ̀n 2023 election yẹn ló jẹ́ kí gbogbo kíní ẹ̀ bọ̀ tá a bá ríra a lot of things wà tá a máa iron out ilẹ̀kùn mọ́ àwọn èèyàn lọ́wọ́ o ẹ má wọrí gbogbo collection ẹ̀ wà àwọn fúnra ara wọn ò ní lè máa báyàn sọ̀rọ̀ so àwa middle boys wọn náà la máa ń sáré gbogbo kíní yẹn. So ẹ bá ń pé ọkú wípé mo ti wà round so cash out freely because I will not stay long by weekend ló yẹ kí n padà sí Naija ẹ ṣé gan so kẹtẹkẹ àásọ láàárọ̀ la cool ẹ má wọrí bíìlì yẹn máa suspend ẹ the CBN rule yẹn wọ́n máa put hold on it ni so gbogbo ẹ̀ máa work out ẹ ṣé ó dàárọ̀ thank you yes ìyẹn ti lọ bẹ́ẹ̀ so jẹ́ kí mi náà lọ refresh so we know what to do no problem that's good so I'm gonna refresh okay. I'm fine lọ́rọ̀ a máa débẹ̀ bẹ́ẹ̀. Ṣebí lánàá ni ìjọ ok àná ló bẹ́ẹ̀ ni àná ló arrive àbí ó jẹ́ bàbá yẹn ó yẹ mọ̀ ó ń ṣiṣẹ́ owó ẹ̀ traffic àárọ̀ yóò nágbára díẹ̀ jàre mú láti ṣe gbọ̀nà bí míì tí mo ṣùmọ̀rún kan bẹ́yìn mo ṣẹ̀ wá lọ gba I5 ni. Traffic yẹn ó lọ́mọ rí mẹ́ bọ̀ mo máa tó dọ̀dọ̀ ẹ̀ sìn yà ó ní àárọ̀ la ní flight ẹ̀ àbí ó láti padà sí Naija yà a máa wá bá a máa ṣe ọlọ́wà fún wa ṣe. ẹ ti rí bẹ́ẹ̀ yẹn o 4 point mo ní kó dé sí nìyẹn 4 point hotel so máa ya bẹ́ńsì máa gbọ́ bóyá ń lọ tó ṣe jẹ́ kí n lọ park sẹ́yìn
ṣe wò bóyá àwọn ẹgbẹ́ wọn ti máa jí báyìí lọ́wọ́ tá a wà yìí. ṣé kò wá yẹ kí àkókò tó bá sùn díẹ̀ báyìí so ọ̀rẹ́ ẹ̀dọ̀ ìtètè jí lọ́la àwọn bára wa fà á lọ. Olúwa Ọlọ́run lágbára ìfẹ́ sùn ọmọ ìfẹ́ sùn ẹ̀sùn láyọ̀ kí jí láyọ̀. Olúwa irú aláwo lélẹ́yìí kẹ́. Yeah, báwo ni? Ṣé kò sí? Ó tì. Irú aláwo lélẹ́yìí. Ó yẹ pariwo jáde even gan ọmọ tó sùn sí other room ó gbọ́dọ̀ mo ṣe pariwo kí ló ń ṣẹlẹ̀ irú aláwo lélẹ̀ irú aláwo ní báyìí. Kí ló ṣe? Kí aago tiẹ̀ sọ̀gbọ̀n? Aago méjì lóru. Ohun tí mo sùn yìí ò tí ì pé 3 hours. Jẹ́ kí n kọ́kọ́ gbàdúrà náà. Ní orúkọ Olúwa ni mo gbàdúrà. Àmín. Bẹ́ẹ̀ mi. Bí mo ṣe gbàdúrà yẹn kékeré yẹn. Mo ń láti. It's either kéèyàn bà ọjọ́ ọ̀la ẹ̀ jẹ́ kórúkọ parẹ́ kí generation mi tó bá ń bọ̀ lẹ́yìn ká máa fi pè ká máa fi ránṣẹ́. So ṣé ó wá fi hàn pé gbogbo nǹkan téèyàn kó jọ mo rántí ọkùnrin yìí tó ní Apple olùdásílẹ̀ Apple kó tó kú àrùn kánsà òun ló pa ó regret wípé òun ò touch life gẹ́gẹ́ bó ń ṣe yẹ kó ń touch life so ó wá fi hàn pé owó tán bá fún yàn láyé kì í ṣe torí ara ẹ̀ náà ṣe fún ọlá téèyàn ní kì í ṣe torí ara ẹ̀ náà ṣe fún kọ́lọ́n kó fọ̀run kẹ́ Gbénga Adébóyè ká máa gba lẹ́sìn ní lọ́dọ̀ kú ká máa gba lẹ́sìn ní lọ́dọ̀ kú mi nígbàgbé Bùkọ́lá Ọlọ́mọlá aka Bàbá Àrà ayé ìbá ti níyì tó ayé ìbá ti ládùn tó
tó bá ṣe pé èèyàn lè fi àpò iyọ̀ kan kó fi sebẹ̀ tán lẹ́ẹ̀kan ṣo ayé ìbámọ̀ níyì o. tó bá jẹ́ pé èèyàn lè jẹ odidi màálùú kan tán lẹ́ẹ̀kan ṣo ayé ìbámọ̀ níyì o. ó ní ọlọ́run ju ẹ̀dá lọ. wọ́n mọ ọkùnrin kan nígbà náà lọ́hùn-ún òbútù lórúkọ ẹ̀ òbútù. mà ṣe o ìkan wà gan tó ń jẹ́ ìdí àmì ìkan wà Hitler lórúkọ ẹ̀. mo tiẹ̀ mọ̀kan ní lọ́lọ́ yìí Abacha ló ń jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Queen Elizabeth Tudor lónìí tó jẹ́ pé òun ló nílẹ̀ jù ní gbogbo àgbáyé. ọlọ́run máa ju ẹ̀dá o. ọlọ́run máa ju ẹ̀dá o. gbogbo owó tí mò ń bá wọn kó pamọ́ tí mò ń kó pamọ́ yìí mo mọ nǹkan tí màá ṣe pẹ̀lú àlá tí mo lá pẹ̀lú ìṣípayá yìí lè ju àlá. mo mọ nǹkan tí màá ṣe tọ́wọ́n bá dẹ̀ gbà kì í ṣe bẹ́ẹ̀ wàá tú wọn fáyé. àwọn kan wà tí wọn ò lè dá ra gàrí mu adẹ̀ ló kó bìtìbìtì owó ìpamọ́ sínú àwọn inú ilé tá a rà mọ́lẹ̀ àkànfọ́ lọ́dẹ ṣọ́. òun ni mo lálàá tí mo fẹ́ jí bí tọ́mọ mi pariwo wá láti yàrá tiẹ̀ aláì bà mí lẹ́rù. ṣùgbọ́n àwọn olówó àtàwa tí à ń bá wọn tá a súnmọ́ wọn kí ló dé tí àyà wa fi ṣẹlẹ̀ burúkú báyìí? kí ló dé tí àyà àwọn olówó fi ṣẹlẹ̀? òmùlẹ̀mọ́fo ayé asán ẹsẹ̀ 6 péré just 6 feet. ṣé wọ́n lè tó bá jẹ́ pé wọ́n lè sin Queen Elizabeth táyé dẹ̀ ti gbàgbé ẹ̀ báyìí tó jẹ́ pé gold ní chariot tó ń gùn káàkiri ọlọ́run fi kú jù wá o. àwọn kan wà ń bẹ yẹn báyìí lọ́wọ́lọ́wọ́ títì náà sùn àdẹ̀ lọ kó owó pamọ́ sínú ilé nítorí pé a fẹ́ ṣe election. mi ì bá àwọn arábí ṣiṣẹ́ ibi mọ́ no ó tó gẹ́ ibi tí mo bá dé yìí kò sí nǹkan kan pẹ̀lú nǹkan tí mo rí yìí o mi ì tún bá èèyàn kéèyàn ṣeré ilé mọ́ láyé. mo dẹ̀ máa sọ ilé ìdí ìwàásù ṣùgbọ́n nǹkan tí màá wá fi àwọn owó wọ̀nyí ṣe number 1 mo máa sọ fún bàbá aláyé yìí o màá dẹ̀ sọ fún àtàjọ ṣe mi ti jáwọ́. ẹ lè máa fi kú wára yín kiri o ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí mo rí yìí wọ́n dẹ̀ ti ní tẹ́ bá fi kú wá mi pé ẹ̀yin lẹ pọ́n kọ́kọ́ kú. Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí o mo dúpẹ́ pé mi ò sọnù tó yẹ pé mo ṣe sùn yẹn ni mo dẹ̀ kú bẹ́ẹ̀ yẹn bí mo ṣe lálàá tí mo kú àjẹpọ̀ tán nìyẹn. mi ì lè ní orí ọ̀fẹ́ fún repentance àtọ̀ àyè láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kò dé sí. bọ́ mo bá Olódùmarè Ọlọ́run àgbáyé mo bá jẹ́jẹ́ àwọn oko àwọn ọmọ tí wọn ò ní bàtà àwọn ọmọ tí wọn ò rí jẹ àwọn ọmọ tó jẹ́ pé wọn ò lọ léèwé àwọn tó jẹ́ pé wọn ò lè sanwó hospital bí mo ṣe ń jì mi ò ní fún àwọn arábí lára owó wọ̀nyẹn ìtàn ní ká lọ máa kó pamọ́ yẹn àwọn ọmọ wọ̀nyẹn la máa lọ kó owó yẹn fún ká máa fi tọ́jú wọn. àwọn àkàndá ènìyàn wà ń bẹ
àwọn arúgbó wà ń bẹ̀, àwọn aláboyún tó rí jẹ tó rí mu wà ń bẹ̀, àwọn tí ò ní ìyá tí ò ní bàbá wà ń bẹ̀, àwọn tán ti lé jáde, àwọn tó jẹ́ pé wọ́n ti di nǹkan mí sọ́spírù tán lè rówó san. Ní community kọ̀ọ̀kan yẹn a máa lọ kó ilé ìwòsàn alábọ́dé pẹ̀lú owó yìí, pẹ̀lú owó tó ń kó pamọ́ yìí. Ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ìjà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Okay, let me go back to sleep.